min amwalihim sadaqatan fọ́ọ̀sì àwọn olówó yẹn gbowó lọ́wọ́ wọn. tutahhiruhum owó tó gbà lọ́wọ́ wọn òun máa wọ ọlọ́run ẹlẹ́kùn bàbá ẹ̀dùnkó torí ọlọ́run owó tó ní ọgbà lọ́wọ́ wọn òun. tutahhiruhum ọlọ́run ní májẹ̀mú ni àdúrà tí mo ní o ṣe fún wọn òun ní ọ̀fọ̀ owó yẹn má ní ọ̀fọ̀ wọn má. wa tuzakkihim biha yóò fowó má yóò fọ̀ wọn má ọba tí ń sọ̀rọ̀ yóò fowó má tó ráwọn èèyàn gbàgbọ́ yọ̀rọ̀ mo ti ṣàlàyé fún wa pípọ̀ àmọ́ fẹ̀ẹ́nújẹ́ tí wọ́n di ẹjọ́ tí a lo àyà yìí kú tọ́ ńlá ti lò ọ̀rọ̀ sàkáàtì tírìtì níjọ́ náà ni mo wá bá lè tó lọ níwà náà gbogbo àwọn olówó òun sàkátó ní wọ́n yọ òun ní ọ̀fọ̀ owó ọwọ́ wọn òun mọ́ ni ó sì fọ àwọn náà máa àtàwọn àtowó tó lọ́lọ́ mọ̀ pé owó yìí sì òun máa bá débẹ̀ ìjọ náà yí pé owó ha mo ṣe ṣe jọ́nà mo ní ha owó ilé ọba lówó yọ́kẹ́ ìsọ́lọ́hùn yìí wá lọ mú kí ni tí wọ́n yọ́kẹ́ ìsọ́lọ́hùn wọ́n tó gbé aṣọ 100,000 dání ọmọ bá sọ yóò ju 100,000 lọ ọwọ́ ń pè aṣọ òun ní kíni 500,000 ọwọ́ fẹ́ pè torí kò ní tajà ọwọ́ ni mo fò wà láì tàbí láì sún bí láì lẹ́sí láì láwà iye tí mo rà á ní sọ ọkọ̀jú sọ́lọ́hùn olùkàbára sọ ọkọ̀jú sí nígbà tó ń sọ báhùn sọ wọ́n mọ̀ pọ́lọ́ bẹ wájú rẹ̀ ló kúrọ́ tó ń búra ẹrú búra tó ń búra ní ṣé ọlọ́run bẹ wájú rẹ̀ ló ń búra tó ń búra ní ọlọ́run ò lè sọ pọ́lọ́run bẹ wájú rẹ̀ ó ti kẹ́ ìṣọ́lọ́run gbà náà ní tọ́ra pàdájú kọ́ lọ́wọ́ mọ̀kọ́rọ̀ mú rí ọlọ́tọ́ ò ní sẹ́kà fara lérí ọ bẹ́ẹ̀ wá ní gbogbo ń táwọn èèyàn ṣe láti fi mékè owó ọ̀rọ̀ wọn ti ń ṣe lọ́fíìsì kàfàrà ní ọmọ ṣe kódà lọ́fíìsì tí ọlọ́run bẹ anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì ní ẹ má sọ fún mi pé mú mi nílé yàn kíkọ́ sọ fẹ́ ní ànábì pé mùmìnì ní ọ́ lásìkò tó mutí lọ́wọ́ kó ní mùmìnì ní ọ́ àsìkò tó ń jalè lọ́wọ́ kó ní mùmìnì ní ọ́ àsìkò tó ń ṣe sìná lọ́wọ́ kó ní mùmìnì ní ọ́ wọ́n ṣe sìná lọ́wọ́ kó ní ànábì nínú ẹ má sọ pé kò sí ìmánì wọ́n ti gba ìmánì yẹn kó nínú ọkàn rẹ lásìkò yẹn bóyá tó ọba wá parí ẹ̀ wọ́n wá dá ìmánì padà àsìkò tí wọ́n gba ìmánì ń sọ ọkọ̀jú sọ́lọ́hun ni sọ́kọ̀jú sọ́lọ́hun lásìkò tí wọ́n gba ìmánì lára rẹ̀ ní ọkọ̀jú sọ́lọ́hun ọkẹ̀ǹsí ni ọkẹ̀ǹsí ni bí wà tó bá délẹ̀ ẹwà gẹ́bẹ̀ rẹ̀ wà sí ẹgbẹ̀gbẹ̀ yìí àárín lẹ́wà mú gbẹ̀rẹ̀ bá rówó ọkẹ̀ ìsọ́lọ́hun ẹ̀bẹ̀rù ọlọ́run àṣọ́nù nọ́rọ̀ tó yíwùn ẹni jẹ́ farabalẹ̀ gbẹ́gbọ́ ayé àti kéètò ọkàn ní kẹ́ yọ kúò àti pé tó ọba wá ní ìkẹsẹ́ ẹ̀dá ni wà ìsà nẹ́bí ọlọ́run ànẹ́bí ọlọ́run ni màsùmí fún òní ṣe mistake ọwọ́ arẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ wá ṣe mistake sí bọ́ ọmọ nọ́mbà ọmọ àdírẹ́sì lè gbé ọ̀rọ̀ tẹ́ gbé ẹ̀dàkùn ìgbàgbọ́ yìí rẹ̀ kí n sàlàyé bá ẹ̀dàkẹ̀ bá bọ́sẹ̀ bá àkókò yáwọn èèyàn bá wọn àmẹ́rùn wọ́n fẹ́ lò lọ́wọ́ fẹ́ láti fi dọ̀rọ̀ ọ̀rú ọwọ́ ànẹ́mí ti ń ṣẹlẹ̀ bí wọ́n bá ti gbárùkù àǹdẹ̀ ànẹ́mí báyìí wọ́n á lọ gbé síbi tí ó sáyé rẹ̀ látọjú ayé ànẹ́bí Muhammad ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti gbárùkù àǹdẹ̀ yé dáadáa wọ́n wà kéńjẹ تعرفون يعرفون الكلمة wọ́n gbé kó níbi tó wà àwọn àgbèsí tó wà fẹ́ látòjẹ́ ànábì Muhammad so àyà nìní ibi mo ti yà lọ́lọ́dọ̀ àwọn bàbá kájíyèsí tó bá ti gbowó àdúrà lọ́lọ́ ní ká sí sọ́lẹ̀ àlè ẹ̀dàkẹ́ bá ń ké sọ́tùlẹ̀ àlá sọ́tùlẹ̀ àlá ẹ bá ń ké fún bàbá wa onítorí òfin àti bàbá wa jíbúrò ọba Àyìndé Matthew
ẹ dákẹ́ bá ń ké sọ́ọ́tì dàlá fún wa ẹ ti ga ọlọ́mọdé wálẹ̀ o ọlọ́mọdé wálẹ̀ o. Bismillahirrahmanirrahim. Sabbih isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi akhrajal mar'a waja'alahu ghuza'an hawa sanuqri'uka fala tansa illa ma sha'a Allah innahu ya'lamul jahra wa ma yakhfa wa nuyassiruka lil yusra fadhakkir in nafa'ati dhikra فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. gbogbo àdàbà tó wà jòkó iná. 1000 ọwọ́ afẹ́ pè torí kò lè tajà ọwọ́ ni mo fò wà láì tàbí láì sún mi láì lẹ́sí láì láwọ iye tí mo rà á ní. sọ ọkọjú sọ́dọ̀ òun. olùkàbára sọ ọkọjú sí ńgbà tó ń sọ báwọn sọ wọ́n mọ̀ pọ́nrọ́ mi wájú rẹ̀ ló kúrọ́ tó ń búra ẹrú búra tó ń búra ni ṣé ọlọ́run bẹ wájú rẹ̀ ló ń búra tó ń búra ni ọlọ́run ò lè sọ fọ́lọ́run bẹ wájú rẹ̀ ó ti kàn sọ́lọ́run gbà náà ni tọ́ra pa dájú kọ́ lọ́run ọmọ pọ́lọ́ mu rí ọ lóòótọ́ ó ní sẹ́kà fara lérí ọ bẹ́ẹ̀ wá ní gbogbo ń táwọn èèyàn ṣe láti fi mékè owó. ọ̀rọ̀ àwọn tí ń ṣe lọ́fíìsì. kàfàrà ni ọmọ ṣe kódà lọ́fíìsì ṣé ọlọ́run bẹ anabi sallallahu alaihi wasallam anabi ní ẹ má sọ fún mi pé mú mi nílé yàn kékọ́ sọ fẹ́ mi anabi pé mùmíní ní ọ́ lásìkò tó mutí lọ́wọ́ kó ní mùmíní ní ọ́ àsìkò tó ń jalè lọ́wọ́ kó ní mùmíní ní ọ́ àsìkò tó ń ṣe sìná lọ́wọ́ kó ní mùmíní ní ọ́ wọ́n ṣe sìná lọ́wọ́ kó ní ànábì yẹn ẹ má sọ pé kò sí ìmánì wọ́n ti gba ìmánì yẹn kó nínú ọkàn rẹ lásìkò yẹn bóyá tó o bá wá parí ẹ̀ wọ́n wá dá ìmánì padà àsìkò tí wọ́n gba ìmánì ń sọ ọkọ̀ ojú sọ́lọ́hún ni sọ́kọ̀ ojú sọ́lọ́hún lásìkò tí wọ́n gba ìmánì lára rẹ̀ ní ọkọ̀ ojú sọ́lọ́hún ọkẹ́ ń sí ni ọkẹ́ ń sí ni bí wàá tó bá délé ẹ̀ wá gé bẹ̀rẹ̀ wá sí ẹ̀ẹ́dẹ̀ bẹ́yìn àárín lẹ́wàá mú gbẹ́nà bá rówó ọkẹ́ ìsọ́lọ́ bàbá ẹ̀bẹ̀rù ọlọ́run àṣọlù nọ́rọ̀ tó yí wù ẹ̀yìn jẹ́ farabalẹ̀ gbẹ́gbọ́ ayé àti kéètò ọkàn ní kẹ́ yọ kú àti pé tó ọba wá ní ìkẹsẹ́ ẹ̀dá ni wà ìsà nẹ́bí ọlọ́run nẹ́bí ọlọ́run ni màsùmí fún òní ṣe mistake ọwọ́ arẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ wá ṣe mistake sí bọ́ ọmọ nọ́mbà ọmọ àdírẹ́sì lè bí ọ̀rọ̀ tẹ́ bí ẹ̀dá kùn ìgbàgbọ́ yìí rẹ̀ kí n sàlàyé bá ẹ̀dá kẹba bọ́sẹ̀ bá àtùkù yáwọn èèyàn bá wọn àmẹ́rù wọ́n fẹ́ lò lọ́wọ́ fẹ́ láti fi dọ̀rọ̀ ọ̀rú ànẹ́mí yìí ti ń ṣẹlẹ̀ bí wọ́n bá ti gbárùkù àǹdẹ̀ ànẹ́mí báyìí wọ́n á lọ gbé síbi tí ó sáyé rẹ̀ látọjú ayé ànẹ́bí Muhammad ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti gbárùkù àǹdẹ̀ yẹn dáadáa wọ́n wá kéńjẹ